My phone no good, I will do live. Happening live and direct at Alhaji Misilo Omakisoya premises right now. Ẹ wo èrò bó ṣe pọ̀. Ẹ wo èrò bó ṣe pọ̀. Misilo Omakisoya ni wọ́n wá. Wọ́n wá gbowó ọdún. Bí àwọn ọlọ́mà ṣe wà ń bẹ̀, àwọn káì wà ń bẹ̀, àwọn lásìmà náà wà ń bẹ̀, lóríṣiríṣi arúgbó omidan ọkọ̀ wọn ló wà ń bẹ̀. Ẹ wo èrò. Ilé MC Olúọmọ ẹ wá sọ wípé Olúọmọ ò deserve to be a leader. Ẹni tó máa ń tó lómi jẹ mẹ̀kúnnù nù.
sígbó lágbàlagbà bá ń gbẹ́bọ níṣẹ́ ló ń gbèkú sígbó ọ̀tá rẹ̀ ti dẹ̀bọ àgbésọ̀ ní sígbó ọ̀tá rẹ̀ ti dẹ̀bọ àgbésọ̀ ní sígbó. Mama kú kó mama kú ọ̀rẹ́ kó mama kú ọ̀rẹ́ mama kú kó mama kú ọ̀rẹ́ kó mama kú ọmọ kó mama sọ̀nù kó mama kú ọmọ kó mama sọ̀nù kó mama kú ìyàwó rẹ̀ kó mama sọ̀nù kó mama kú. Ó ṣe bó kàn wọ́n lọ dàgbàdà o. Ó ṣe bó kàn wọ́n lọ dàgbàdà. Ó ṣe bó kàn wọ́n lọ dàgbàdà o. Ó ṣe bó kàn wọ́n lọ dàgbàdà. Oyè iyó kàn wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n sílẹ̀. Ó ṣe bó kàn wọ́n lọ dàgbàdà. Ọmọ ó ṣọwọ́ o. Wọ́n fún wọn láṣọ ṣòkòtò ló ṣọwọ́ o. Wọ́n fún wọn láṣọ ṣòkòtò ló ṣọwọ́. Torí ìwọ̀n bá pé olúwa mọ́. Torí ìwọ̀n bá pé. Ọmọ ò lè sọ pé bàbá ò gbọ́ o. Torí ìwọ̀n bá pé. Ìwọ̀n bá pé. Olúwa mọ́. Torí ìwọ̀n bá pé. Ọmọ ò lè sọ pé bàbá ò gbọ́ o. Torí ìwọ̀n bá pé. Torí ìwọ̀n bá pé. Olúwa mọ́. Torí ìwọ̀n bá pé. Ọmọ ò lè sọ pé bàbá ò gbọ́ o. Torí ìwọ̀n bá pé. kílẹ̀ wá ṣe bí bàìgàn lé ni. ìyá mi ẹ ká sọ kílẹ̀ wá ṣe ń bí bàálẹ̀ yìí. àwa gbowó ọdún ni sà. lọ́wọ́ ta ni. lọ́wọ́ bàbá wa Olúlu wà. ẹ̀rẹ̀ nígbàgbọ́ pé ìrọ̀rùn ló bá dé. bẹ́ẹ̀ ni sà, ìrọ̀rùn ló bá dé o. ṣé wọ́n ẹ̀ṣẹ̀ ń ṣe ni àbí wọ́n ti ṣe tẹ́lẹ̀. wọ́n ti ṣe ti pẹ́ o, fáwa lọ́mà o, wọ́n ti ṣe ti pẹ́ o. òkè lọ́mà lẹ́yìn. bẹ́ẹ̀ ni ó ti pẹ́ o. ìrọ̀rùn ló bá dé. ìrọ̀rùn ló bá dé, lọ́ba àgbọ̀ wọn sókè o. àmín.
Ọlọ́run á bàbá sí fún wa. Ọ̀gá aṣáájú lẹ jẹ́ o. Ẹni wájú ní ẹni dèrò ẹ̀yìn o. Gbogbo àwọn wákàtí àwà ní bíbá yìí o. Bá a ṣe àsìkò wọlé afẹ́rẹ́ ní jáde ni. Bẹ́ẹ̀ ṣe fún ọmọ Ọlọ́run máa pèsè fún yín. Àlọ́ àtàbọ̀ yóò lọ́ọ̀ máa fún yín ṣe o. Ikọ́ kéjèlè kọ́ ní kọ́ yín lẹ́sẹ̀. Ẹ ní ṣìrì. Ọmọ ọlọ́mọta wà máa ṣàdúrà fún yín lápapọ̀ o. Ọ̀nà yín á là o. Ẹ bá ní jẹ mọ́ra ọ̀dà mọ́ra. Ṣẹ́yìn lọ́mà nìkan ló wà ń bíbá. Bẹ́ẹ̀ni o, àwọn aláwọ̀ bíbá, àwọn bíbá. Àwọn aláwọ̀ làwọn bíbá. Ok, yín lọ́mà lẹ́wà ní sáìdì nígbà. A tún wá bí ìṣe pàdé ọjọ́ tí wọ́n ń bá àṣẹ ìṣàmọ́dún ọ bàbá. Àṣẹ ìṣẹ́ ni a rí lọ́dún. Ẹ wo èrò nílé Olúọmọ. Olúọmọ Mísílíù. Olúọmọ Mísílíù ọ̀gá everybody. Wọlé gbàlé èmi akémàjò fúra mi wo ní wálé lágbọ́rọ̀ lọ́hùn. Ọ̀run ti dé, gbogbo wa la mọ̀ bí àpìtà bá rí ọ. Ọ̀bọ̀ lọ́hùn wa máa ràn ẹ́ lọ́wọ́. Àpò ṣàṣàmùwà rẹ̀ kò ní gbẹ. Àpò ṣàṣàmùwà rẹ̀ kò ní gbẹ. We shall be well with you. So carry and go. Amen. Not they say this one na but this one na Yoruba. Carry everybody along. God will bless am. Make you remember we dey so. Now we dey sleep inside council. Now when he come council, they take care of us. God will bless you. God will blind their eyes. God will blind all those that fight you. God will fight them. In Jesus' name. Ọ̀tá àdúgbò, ọ̀tá ẹni tí ń fún lóúnjẹ tí mo tọ́ rẹ̀ ló tẹ̀ wọ́n mọ́lẹ̀ báyìí. Ọlá sáyé ọlá kábà, ọlá ọjọ́ òní, wọ́n gàràfà lágbára Ọlọ́run. Nǹkan rẹ̀ ó dàgbà. Bẹ́ẹ̀ ni ó ṣe rí ní ọ̀rọ̀ jáde àti ẹ̀mí òde yìí lọ. Ọ̀nà nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ òbọ̀ dáadáa pẹ̀ wá dá wà. Ọmọ bọ́tà wá everybody lọ́mọ dá lò everybody. Àní bàbá, ta ló sọ pé àní bàbá? Káyì àní bàbá, lẹ́sìn fún bàbá wa. Káyì àní bàbá, ta ló sọ pé àní bàbá? G7, mo dúpẹ́ ọ̀la ní àbí ẹ̀.
àwa G7 rèé olú ọmọ ló dá sílẹ̀ ọwọ́ a máa ròkè sílẹ̀ ẹgbẹ́ olú ló dá G7 yẹn sílẹ̀ láti oṣù Àbújá yẹn a máa tẹ̀lé lọ ní Odúgbọ̀lá láti Òṣòdì mo ti wá àwọn ọmọ yín wà lẹ́yìn ẹ̀wọ̀n sílẹ̀ àwọn ọmọ yín máa tẹ̀lé lẹ́yìn lágbára Ọlọ́run. Olúwa máa wà pẹ́ o onímọ̀ lórí ọmọ rẹ bàbá wa wà pẹ́. Bó lọ́mọ ogun lẹ́yìn rẹ̀ wò. Bó lọ́mọ ogun lẹ́yìn rẹ̀ wò. Ẹ ṣé o. Aláàánú gbogbo mẹ̀kúnnù ọmọ rí ṣe o ọwọ́ ayé ò ní tẹ̀yìn gbogbo ibi tẹ́ ẹ rokore sí tẹ́ ẹ rokore sí ẹ máa bá àánú pàdé ni gbogbo ibi tẹ́ ẹ tí mówó yìí Ọlọ́run ò ní jí ọgbẹ lágbára Ọlọ́run ẹ wà ní fọmọ ṣe ipò tẹ́ ẹ wà ẹ ní fojú sunkún ọmọ yín ọlá aláhùnláwà lápáta ìlà àbílà lílà tọ́lọ́wọ́ lá gbogbo ibi tí wọ́n ti ń gbà wẹ̀ lérè ọjọ́ òní yìí Ọlọ́run ọjàdùn àyàn ọgbà kò sí bẹ́ẹ̀ yẹn ṣe wà tí èní ti ń dùn lọ́kàn gbogbo tí ń jẹ́dùn ọkàn yín kọ́lọ́ọ̀bá ń sọ dayọ̀ fún yín èyí tí ń jẹ́dùn ọkàn mi tí mo bá yín sọ̀rọ̀ yìí kọ́lọ́ọ̀ wọlá ọjọ́ òní kó sọ̀rọ̀ tèmi náà dayọ̀ kó ṣàánú mi gbogbo tí ń jẹ́ ìkorò ọkàn kálukú kọ́lọ́ọ̀bá ní sọ́dẹ̀ ọlá aláhùnláwàlá kùwátá ilà bìlà lílà sí ọlá bísíláì náà dẹ́nà bisimilayi rahman rahim iná àtàyínà kàlí kàwùsára wọ́sẹ̀lẹ̀ ilé rọ̀bì kàwọ́ ní iná sáyà kàwọ́ aláta àmì Ọlọ́run ò ní gbà wá yín lọ́wọ́ yín kò sì ní ìfìwà yín dùn yín bó ti wá wù kẹ́ níyì tó láyé iyì àlùjọ náà fi ìdí àtọ́ lọ́ba fi ta yín lọ́rẹ ọlá aláhùnláwàlá kùwátá ilà abilà ilà sọlá ànábì muhammad sallallahu alaihi wasallam ọlá iná àtàyínà bisimilayi rahman rahim iná àtàyínà kàlí kàwùsára wọ́sẹ̀lẹ̀ ilé rọ̀bì kàwọ́ ní iná sáyà kàwọ́ aláta àmì. Olúlu òyìnbó lulẹ̀ bí ògiri o. Ọmọ tí ò jẹ́ sí káàbá o. Bẹ́ẹ̀ ní ṣírí o, ọwọ́ yóò ní tẹ̀yìn o. Ẹ máa ráàánú gbà o. Ẹ kó ọjà pẹ́ o. Gbogbo àwọn ọ̀tá yẹn máa borí wọn. Lágbára lọ́kẹ́ nílà lọ́ọ̀dẹ́ o. Ẹ máa borí ọ̀tá yín o. Nílé ìyá yín, nílé bàbá yín, ẹ máa borí ẹ̀. Láàrin ibi iṣẹ́, ẹ máa borí wọn o. Òkèkè lọ́wọ́ fún ni. Òkèkè lọ́wọ́ máa máa lòkè o. Ó lábàá kọ̀ọ̀kan lọ́pọ̀ fún yín o. Ó ní oníjà ṣe mọ́ o. Àtàwọn ọmọ yín náà ojú kọ́kọ́ ní sàmúyàn látọ̀rí àkọ́tí àtẹ̀yìn náà wọ́n la máa bá àmà láwọn náà ó lágbára Ọlọ́run ó ṣe máa jẹ́ nìyẹn o. àkọ́kọ́ ti máa wáre olú ọmọ wàá máa rí ṣe wàá máa rí jẹun o ní làlọ́ọ̀dẹ o ní wọ́mọ tí o ní dopó ọ̀sọ́gbà nítorí topótopó ló wà ń bí báyìí táwa gbà ní lọ́wọ́ ẹ̀ kò sí kan táwọn ọmọ wa máa fi ṣọ́ọ́ láti dé nílé o wà ní ṣìṣe o ní ṣìjẹ o ní ṣìmú o ní rí ìjẹ bí pọ̀ ẹ gbogbo ọkọ̀ ẹ kò wá ní jàmù o ní rí ìjà ògùn o ní fẹ́ jẹ ẹ gbogbo ọ̀tá èyí tó fẹ́ máa yọ ẹ tó fẹ́ máa dójú tì ẹ̀ Ọlọ́run abọ́ àdójú tì ẹ̀ ìmọ̀ta ìmọ̀ ẹni bí kò ní jọ lórí ẹ̀ MC àṣetì ẹ̀ à ń gba tiẹ̀ o ní gbogbo ògbà nítorí kò ṣàánú àwọn èèyàn Ọlọ́run náà á máa dìde àánú fún ẹ o ní fọmọ ṣàánú o ní fàyà ṣàánú o gbogbo àpò tó ti mu Ọlọ́run á máa fìmí ìrọ̀pọ̀ sílẹ̀ tó bá ṣe ń dọ̀tí báyìí ní gbogbo ìgbà ló máa rí mú o ló máa rí jẹ ló máa rí mu o wà ní dààmú ò ní wọ́pọ̀ tí o wà á máa lọ rè máa máa lọ rè MC ò ṣe o ebi ò ní pa ẹ o ní wó lulẹ̀ bí ògiri ọmọ tí ò jẹ́ kí bàbá owó bẹ́tìrì ló máa rí bẹ́tìrì ló máa rí èbí ẹ̀ wí ẹ̀ àárọ̀ mọ́ bẹ́tìrì ló máa rí. ẹ̀jẹ̀ kó ewu ẹ̀jẹ̀ kó ewu mẹ́lẹ̀ olú ọ̀hún tí ò dàgbà kó tó fi ẹ̀jọ̀ yè ẹ̀jẹ̀ kó ewu ẹ̀jẹ̀ kó ewu ẹ̀jẹ̀ kó ewu ẹ̀jẹ̀ kó ewu mẹ́lẹ̀ mi tí ò dàgbà kó tó fi ẹ̀jọ̀ yè ẹ̀jẹ̀ kó ewu Ẹ̀gbá yìí lé ibẹ̀ nígbàgbọ́ ti ṣẹ̀wá ọ̀làjú Ẹ̀gbá yìí lé ibẹ̀ ìgbàgbọ́ ti ṣẹ̀wá o àwa ọ̀gbà lánàá láàjù o.
bẹ́ẹ̀ ni jàre màá mi jẹ́. You hear English? Hausa? Àwa ẹgbà àwòyàyà àwa ọmọ Olúmọ. Bọ́dá mi, ò ní dààmú o, wàá máa rí ṣe o, òkè òkè rọ wà fún ní gbé. Ọwọ́ rẹ kò ní wálẹ̀, ò ní tẹ́lẹ̀ ìyá, ò ní tẹ́lẹ̀ bàbá, bó ṣe ń lù tó ń làlùyọ ò ní làlùwọlẹ̀. Ó máa ń rọ̀ fún ẹ̀dá ni ó máa rọ̀ fún ẹ síwájú. Ò ní tọ́jú ayé mọ́lẹ̀, òkè ló máa yà wọ́n máa bá sẹ́yìn. You not to shame, you not to sorrow. You not to sadness, you will not fall in love. My God will disappoint you. My God will send you back for them by the name of Jesus. And my God will give you long life and prosperity for 120 years. In the name of Jesus. This is where we lórí ọkọ̀ ṣe no wicked woman, no wicked woman, any wicked woman, any wicked